Gani Adams ààrẹ ẹlẹ́ẹ̀kẹrìndínlógún nílẹ̀ Oòduà ọlábíwọ̀n nínú bàbá méjì ń bá mi káwọn ìdíjà fi ẹ̀dùn àgbórí igi référéfé ọ̀kan ní bábí èjì lọ́wọ́ lọ́tọ̀ mi wá o ìdá ìjìnlá ẹ̀sọ́ ọkọ̀ mojú olórùn ká ṣe bí ọ̀la tún ké sí ààrẹ o má bínú pé mo pè ẹ́ lórúkọ onílọ́dọọdún kejìléláàádọ́ta tàbí ẹ̀ sáyé 52 years old ọmọ nípa ẹ̀sọ́ ló gbà ọmọ wọn lárí gidi àgógó ọmọ àkàrà dídí tí gbọ́mọ̀ pọ̀ lọ́gànjọ́ nílé àrígidì o ọmọ àdìmú ògbó àdìmú àtọ́ ọmọ ògidì pòrò aṣọ òrógùn bíi ìtì ọ̀gẹ̀dẹ̀ Ìbà Gani Adams National Coordinator Oòduà Congress in Nigeria onílàyàyà ìjà òbí rẹ̀ Ìbà Gani Adams ó ẹ̀bẹ̀ fún ológun festival foundation onídàrú akíkanjú nípò orí ara wọn ìran àwọn òpè wọn á sì máa tọrọ wọn bọ̀ Olúwọlé Adédèjì di gómìnà ọmọ Jagunmọ́ láwọn àyà Jùmọ̀gìrì àpótẹ́lẹ̀ ògògò ló kọ́dà sí ṣe bí òun ò dùn gèsì o ààrẹ Gani Adams Olúwọlé Adédèjì ó ní ká ògbẹ́ bí mo gbẹ́ sí pẹ́ o kó gbọ́ bí àgbà kan èyí tó bọ̀ ọmọ òwúṣọ ó lè rùn tó gbogbogbò tayọyọyọ tó dókínì ó ní kágbẹ́ ọ́fíìsì máṣẹ́dá o àwọ̀ títò tó bá mú wáyé o á sì máa wùyàn dídá ńlá bèbí ọ̀dà ààrẹ o orí o inú àwọn ọmọ dúdú àbí wọn ṣe yọ ṣẹṣẹ lóní ọjọ́ àbí rẹ àgbẹ̀ òun ní ìtọ́rẹ́ àdàgbà òmu nítòsí èmi àǹkàrẹ̀ èkó àtàbọ̀dé ògùn la ní lóní ọjọ́ àbí rẹ kọ́ bá wà tẹ́lẹ̀ yìí pẹ́pẹ́pẹ́.